Audio Jungle. Audio Jungle. Ẹ kú ìrọ̀lẹ́, àsìkò ìsinmi òní. Ẹ káàbọ̀ sórí ètò àfàlọ́ ọmọ lásà. Àlọ́ o! Ẹ̀yin tẹ́ wà nínú ilé, ẹ ti mọ̀ bí a ṣe máa ń ṣe. Ẹ máa wí pé àlọ́. Àlọ́ mi tòní dá lórí ìjàpá àti ẹyẹ àdán. Ìjàpá àti ẹyẹ àdán. Nígbà ìwáṣẹ̀, ọ̀rẹ́ tímọ́tímọ́ báyìí ó ní ìjàpá àti àdán ó ní wọ́n jẹ́. Ọ̀rẹ́ wọn wọ̀ débi wípé tí ìjàpá bá ní nǹkan láti ṣe nílé rẹ̀, ọ̀kan lára àwọn ọ̀rẹ́ pàtàkì tí yóò ké sí ó ní àdán jẹ́. Ìjàpá ń tirẹ̀ abẹ́ igi ńlá kan báyìí òun lòún ń gbé. Nígbà tí àdán tó ń gbé orí igi ńlá ọ̀hún, ìyẹn túmọ̀ sí wípé ilé àwọn méjèèjì tá a bá ní kò jìnnà síra wọn, a ò jayò pa. Ọ̀kan ń gbé lábẹ́ igi, ọ̀kan ń gbé lórí igi tó ga fíofío, ìyẹn lórí igi kan náà. Tí ìjàpá bá ní ohun tó fẹ́ ṣe, yóò ké sí ọ̀rẹ́ rẹ̀ àdán láti wá bá a ṣe ayẹyẹ. Àdán yóò fò láti orí igi tó ń gbé, yóò wá sábẹ́ igi nílé ìjàpá láti bá a ṣe wẹ̀jẹwẹ̀mu. Lẹ́yìn tí àdán bá ti fún ìjàpá ní ohun tó ní lágbára gẹ́gẹ́ bí bóyá owó ìnáwó ni tàbí ẹ̀bùn ìnáwó, tó bá ti fún ìjàpá tán, àdán yóò tún ní àǹfààní láti jẹ àti láti mu nílé ìjàpá kó tó fò padà lọ sílé rẹ̀. Ṣùgbọ́n nígbà yòówù tí àdán bá ní ìnáwó láti ṣe nílé rẹ̀ lórí igi, ìjàpá kì í rí bí lọ o. Ẹni kí ló dé? Ìdí ni wípé ìjàpá ò ní agbára láti pọ́ngi tàbí láti fò lọ sórí igi. Nítorí náà nígbà yòówù tí àdán bá ti ní ohun láti ṣe, ìjàpá yóò kàn fún àdán ní ẹ̀bùn ni, ìyẹn ẹ̀bùn ìnáwó. Yóò sì sọ fún àdán pé sọ kúkú mọ̀ pé mi ò lè fò, mi ò ní àǹfààní láti wá sí ilé rẹ̀. Ṣé wá rí tí àdán bá ti ń ṣe ìnáwó? Àdán jẹ́ ẹnìkan tó mọná dáadáa. Gbogbo oúnjẹ tí wọ́n bá sì wá ṣe ńkọ́, ń ṣe ní mọ́ ń ta sánsán símú ìjàpá lábẹ́ igi. Àmọ́ torí pé kò lè fò, kí ló kúkú fẹ́ ṣe? Kò sí ní tó fẹ́ bọ́ lọ́hùn ọba òkè fa. Báyìí ni ọ̀rọ̀ náà ń lọ láàrin àwọn méjèèjì láti ọdún dé ọdún. Nígbà tó wá tó ọdún kan, ní ọjọ́ kan tá à ń wí yìí, àdán ó ṣẹ̀ṣẹ̀ bí ọmọkùnrin làǹtìlanti ni. Ọmọ méje tíyàwó àdán kọ́kọ́ bí, obìnrin ni wọ́n. Àmọ́ ṣé ẹ wá rí oyún eléyìí tíyàwó àdán níyì, nígbà tí à ń sọ yìí, ọkùnrin ńlá làǹtìlanti báyìí ló fi bí. Ẹ̀yin náà ti mọ̀ bínú àdán ó ṣe dùn tó. Làdán bá bẹ̀rẹ̀ sí ní ránṣẹ́ pé gbogbo ẹbí àti ará, àwọn ọ̀rẹ́ àti ojúlùmọ̀ rẹ̀, àwọn ojúgbà rẹ̀ tí wọ́n jẹ́ ẹyẹ. Ó ní kí wọ́n wá, kí wọ́n tiẹ̀ rí i dájú wípé wọ́n fọ inú wọn kí wọ́n tó wá. Ó nítorí pé inú òun dùn gidigidi wípé ìyàwó òun ó rù láyọ̀ ó sọ̀ láyọ̀, ọmọkùnrin làǹtìlanti ni ìyàwó òun ló tún bí sáyé. Ó ní nítorí náà òun ṣetán láti fi ilé pọntí, kóun fọ̀nà ro kà, kóun fi gbogbo agbádá kóun fi dínran. Bí ìjàpá ṣe ń gbọ́ gbogbo bí àdán ṣe ń ké sí àwọn ẹbí àti ará rẹ̀ yìí, bẹ́ẹ̀ ni ará ń bù ú ta pé ládùúrú àmàlà tí yóò sùn lọ, ládùúrú ẹran ìgbẹ́ tí yóò sùn lọ nílé àdán lọ́jọ́ mẹ́ta òní, ṣé mi ò wá ní láǹfààní láti tún lọ jẹ ni? Tó sì jẹ́ pé nígbà yòówù tí mo bá ti nínáwó, àdán ni àkọ́kọ́ rí ní ilé tèmi tí ó wá jẹ tí ó wá mu. Ìjàpá bá bẹ̀rẹ̀ sí ní rò. Ó bẹ̀rẹ̀ sí ní wá ọgbọ́n eléyìí tí yóò ta sí tó fi jẹ́ pé ìnáwó tí àdán fẹ́ ṣe
nírìn tìsín yìí òun náà kò ní lè fòóru. Bó ṣe di ọjọ́ ìnáwó, gbogbo ẹbí àti ará tí àdán ké sí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dé lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì. Bí Ìjàpá ṣe pé Yáníbo ìyàwó rẹ̀ nìyẹn. Ó ní, Yáníbo wá, etí rẹ mélòó? Ó ní, méjì ni. Kí ló fi ń gbọ́ lọ́rọ̀ ni? Sórí agbádá ẹtù tí mo jogún lọ́dọ̀ bàbá mi yìí, ó mú agbádá yìí, ó fi wé mi bíríkítí, ó yí mi mọ́nú agbádá yìí débi pé nìkan kò ní mọ̀ pé èmi ni mo ń bẹ nínú agbádá. Tí àdán ọ̀rẹ́ mi tó bá ti wá béèrè mi, sọ fún wípé ó wá gbé agbádá hùn tó ti yí mi mọ́nú rẹ̀ bíríkítí hùn, ó gbé fún àdán. Ó sọ fún pé wọ́n sáré ránṣẹ́ pè mí lókè odò ni mo sáré lọ jẹ́ dáhùn oníṣẹ́. Ó wá bá ń ṣàlàyé fún pé gẹ́gẹ́ bí ìṣe mi bí mo ṣe mọ́ fún ní ẹ̀bùn nígbà yòówù tí ó bá ní ṣíṣe, wípé ẹ̀bùn tèmi tí mo ṣe tán láti fi ràn án lọ́wọ́ fún ìnáwó ti ìsọmọlórúkọ ọmọkùnrin rẹ̀, òun nìyí o, kó o bá mi gbé fún un. Mo rò pé ẹ gbádùn ọ̀rọ̀ mi. Lóòótọ́, Yáníbo ṣe gẹ́gẹ́ bí Ìjàpá ṣe sọ. Ká tó wí ká tó fọ̀ lóòótọ́, àdán ti wá kí Ìjàpá sílé kó tó di pé gbogbo àlejò péjú pésẹ̀ tán wípé ọ̀rẹ́ mi mo mọ̀ pé ò ní lè wá. Bí àdán ṣe délé Ìjàpá tó béèrè Ìjàpá lọ́wọ́ Yáníbo, Yáníbo wá ní, ọkọ mi ti jáde, wọ́n sáré ránṣẹ́ pé lókè odò ló lọ dáhùn oníṣẹ́, àmọ́ ó fi ẹ̀bùn kalẹ̀, ó fi rán mi kalẹ̀, ó ní kí n bá òun gbé ẹ̀bùn yìí fún yín. Ó ní agbádá ẹtù ńlá tó tóbi yìí, ó ní òun fi ta ìwọ tó jẹ́ bàbá ọmọ, òun fi ta ọ́ lọ́rẹ. Ó wá ní tó bá ti tú agbádá yìí, kó rí dájú pé ó ṣe agbádá òun jẹ́jẹ́, mọ́jì ó jábọ́ o. Pé tó bá ti wá délé yàrá ni kó o ti tú agbádá nítorí pé wúrà olówó iyebíye ní bẹ nínú agbádá òun tó bá òun fún ìyá ọlọ́mọ. Agbádá tí ń bẹ ń bẹ tiẹ̀ bàbá ọmọ ni. Wúrà tí ń bẹ́nu rẹ̀ ń lọ́ba fún ìyàwó rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ bímọ. Nìyẹn ni mo bá ṣàlàyé ọ̀rọ̀ fún àdán. Àwọn ọ̀dọ́ bá ní, ọkọ rẹ̀ mọ̀ ṣe yan adúrú agbádá yìí, agbádá ẹtù tán yányán, agbádá olówó iyebíye, bá ń kí tó bá dé o. Bí àdán ṣe fẹnu gbé agbádá yìí nìyí, ló bá bẹ̀rẹ̀ sí ní fò bàgẹ̀bàgẹ̀ lọ sí ilé rẹ̀. Bádàn ṣe fò padà délé, yàrá tààrà ló gbé agbádá yìí lọ gẹ́gẹ́ bí Ìjàpá ṣe sọ. Bó ṣe dé yàrá bẹ́ẹ̀ nínú rẹ̀ ló ṣe pé èmi nìkan tá agbádá ẹtù yìí mọ̀ dá, ó mọ̀ wuyì. Bó ṣe tú agbádá yìí pẹ̀ báyìí, Ìjàpá ló já bọ́lẹ̀. Ní àdán bá ní, ọ̀rẹ́ mi Ìjàpá, ọgbọ́n mọ̀ wá yí ọ nínú pò. Ṣé torí kó o lè wá síbi àsè mi yìí náà ni ó fi dá bí ọgbọ́n tó báyìí? Ìjàpá bá ní, kò ní dá kí gbogbo ẹran àti ìrẹsì tẹ́ mámọ̀lá tí wọ́n jẹ́ ń bí ìsọmọlórúkọ rẹ lónìí, kò ní dá kó tún fò mí ru ni mo fi dá bí ọgbọ́n. Àdán bá ní, ọ̀dà, ó ti dá bí ọgbọ́n, mo ti fẹnu mi gbé ọ wá sí ilé mi lórí igi, á wò bó ṣe padà délé lónìí. Ìjàpá bá ní, kọ́rẹ́ ọmọ ṣe ìyọnu kó fọ̀rọ̀ lẹ̀. Ó ní ọgbọ́n tóun ta tóun fi débí, bẹ́ẹ̀ náà ni òun ó ta bí ọgbọ́n tóun ó sì padà délé òun. Àwọn méjèèjì bá ní, ọ̀dà, ojú ìrè ìran rèé. Bí ètò ìsọmọ lórúkọ ṣe bẹ̀rẹ̀ nu, àwọn ẹbí àtàrà ti péjú pésẹ̀, wọ́n sọmọ lórúkọ tán, oníkálùkù sì bẹ̀rẹ̀ sí ní jẹ wọ́n mu. Lẹ́yìn jíjẹ mímu tán tí wọ́n jẹ tán mu tán, oníkálùkù bẹ̀rẹ̀ sí ní lọlé rẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ó bá ṣẹ́kù Ìjàpá nìkan. Nígbà ó di bí ọwọ́ ìrọ̀lẹ́, Ìjàpá bá pe àdán. Ló bá sọ fún àdán wípé, ọ̀rẹ́ mi, sórí tí ọ̀rọ̀ bá dé bí òótọ́ ọ̀rọ̀, ó yẹ ká mọ bára wa sọ òótọ́ ọ̀rọ̀. Nìyẹn bá ní, kí ló ṣẹlẹ̀, kí ló dé? Ó bá ní, sọ̀mọ́ wípé nínú gbogbo ẹranko tọ́lọ́run ṣẹ̀dá láyé, sọ̀mọ́ pé mi àti ẹnìkan la kéré jù. Nìyẹn bá ní, òótọ́ ni, òótọ́ ni. Sọ wá rí, mo ti rí babaláwo kan tó sì ti ṣèlérí fún mi pé òun yóò bá wa
yóò bá wa ṣe bí àwa náà ó ṣe tóbi bí àwọn ẹranko yòókù. Babaláwo yìí ló jẹ́ kí n mọ̀ wípé kinní kan ni mò ń bẹ nídìí àwọn ẹranko tán bá ti bí wa tán. Kinní ọ̀hún ni ìmọ̀ ń dàbí àfòmọ́ nídìí wa tó yẹ pé gbogbo oúnjẹ tá bá ti ń jẹ kinní ọ̀hún ni mò ń gbà sára. N ló fi jẹ́ pé fún èmi ìjàpá àti ìwọ àdán, torí pé àwọn òbí wo bá wa yọ láti kékeré ni. Àwọn ẹranko tó rí tí wọ́n tóbi wọ́n ti yọ tiwọn láti kékeré ni. Bàbá ẹ̀ wá ti sọ fún mi pé tọ̀ kí n wá o, òun ó bá mi yọ kinní ọ̀hún tí ń gba oúnjẹ ní ara mi tí ò jẹ́ kí n sanra kí n tóbi bí àwọn ẹranko yòókù, òun ó bá mi yọ. Ṣùgbọ́n mo wá wò pé kí lọ̀rẹ́ kí la wà fúnra wa fún. Ọ̀rẹ́ sàlèmi àti ẹ pera wọn bá sọ fún bàbá ẹ̀ pé kó mọ̀ tí ì bá mi yọ, kó jẹ́ kí n ṣàlàyé fún ọ̀rẹ́ mi àṣá, torí pé ọ̀rẹ́ mi àṣá náà òun náà kéré púpọ̀, á wà á jọ wá láti wá yọ kinní ọ̀hún. Ni àṣá bá ní àdán bá ní wípé ọ̀rọ̀ tó sọ yìí ó sì mú ọpọlọ dání gan o. Ṣé kinní ọ̀hún gan ṣé ó nílò kí a lọ bá bàbá òun? Ní ìjàpá bá dé kò nílò, tó o bá lè bá mi kọ́kọ́ yọ ti fùrọ̀ tèmi, tẹ́bí kákan yọ náà ni, kì í ṣe pé bàbá òun ní oògùn kankan tí ó sà fún wa, ó kàn fẹ́ bá mi tọwọ́ bọ̀ dí mi yọ náà ni. Tó o bá lè bá mi tọwọ́ bọ fùrọ̀ mi, tó o bá yọ ti èyí tí ń bẹ́ẹ̀ tí ò jẹ́ kí n tóbi, èmi náà ó sì báwọ̀ náà ṣe títí ìdí rẹ náà. Ìjàpá bá ní ti tòun ni kí àdán kọ́kọ́ ṣe. Àdán bá ní kò sí ìyọnu, ìmọ̀ràn rẹ̀ dáa gan. Bàdá sì tọwọ́ bọ ìdí ìjàpá nìyí o. Ṣé wá rí nídìí ìjàpá, ẹni àwa tá bá mọ ìjàpá dáadáa, kíní bí ẹ̀múga kan máa ń bẹ nínú rẹ̀ níbi fùrọ̀ ìjàpá báyìí. Ẹni tí ìjàpá bá pa á dé mọ́ lọ́wọ́, àfi tí ìjàpá bá tún rọra yẹ ìdí rẹ̀ ní ọwọ́ ẹni ó tó jáde. Bí àdán ṣe tọwọ́ bọ ìdí ìjàpá pé kóun bá yọ kinní tí òjò tóbi nídìí rẹ̀ kó lè bóun náà yọ tòun. Bí ìjàpá ṣe rí pé àdán ti tọwọ́ bọ ìdí òun dáadáa, bí ìjàpá ṣe pa ìdí dé mọ́ àdán lọ́wọ́ nìyí. Àdán bá ń gbìyànjú láti fa ọwọ́ rẹ̀ yọ kúrò nídìí ìjàpá ni ò bá rọ́wọ́ yọ. Àdán bá ní ìjàpá dákun torí Ọlọ́run jọ̀wọ́ mi lẹ̀. Ìjàpá dákun jọ̀wọ́, ìjàpá ní kí n ní jọ̀wọ́ rẹ̀ kankan lẹ̀. Tó o bá fẹ́ kí n fi ọwọ́ rẹ lẹ̀, tó o fẹ́ kọ́wọ́ rẹ kó gé mọ́ mi nídìí lónìí, tètè kó tètè mọ́ gbé mi padà lọ sílé mi nísìn. Ọwọ́ ti ń ta àdán, kò sí ṣíṣe kò sáìṣe fún un. Bí àdán ṣe fòré o ló bá bẹ̀rẹ̀ sí ní gbé ìjàpá padà lọ sílé ẹ̀. Nígbà tí àdán gbé ìjàpá padà délé ni ìjàpá tó ju ọwọ́ àdán kalẹ̀ nídìí rẹ̀. Ẹ̀rí pọ́gbọ́n ju agbára lọ. Kí lẹ̀kọ́ tá a rí kọ́ nínú àlọ́ yìí? Ẹ̀kọ́ àkọ́kọ́ tèmi rí kọ́ níbẹ̀ ni wípé lè ṣẹbọ lè ṣoògùn, bá a ṣe wáyé páàrí ńlá rí. Kí ló dé tí ìjàpá fi rí ọgbọ́n yìí lò fún àdán lẹ́lẹ́ẹ̀kejì tí àdán fi di pé òun náà ló padà tó gbé ìjàpá padà lọ́lé? Ìdí rẹ̀ ni wípé àdán náà ti ríra rẹ̀ nínú ọ̀rọ̀ ìjàpá pé kódà bóun ṣe kéré yìí, òótọ́ mọ̀ ló sọ ìjàpá sí báwọn ẹranko kan náà tóbi yìí. Sáwa náà ò lè dàbí erin ni, sáwa náà ò lè dàbí ẹfọ̀n ni, sáwa náà ò lè dàbí ẹkùn ni. Òótọ́ mọ̀ lọ̀rọ̀ tó sọ ìjàpá, nítorí pé àdán ó ti ríra rẹ̀ bí ẹni tí ò dáa pé tàbí tọ́lọ́run Elédùmarè ò dá pé. Ṣé ẹ rí bá ti wáyé páàrí ńlá rí? Tó bá ti di wípé a bẹ̀rẹ̀ sí ní tọpinpin pé a fẹ́ da nǹkan tọ́lọ́run ọba òkè kò sọ wá dà, bí a fẹ́ ṣe nǹkan a fẹ́ nàgà mú nǹkan tí ọwọ́ wa ò tó, níbẹ̀ náà ni ó ti máa ń rọrùn fún ọ̀tá tàbí ayé láti rí ni mú. Ẹni bá ní tẹ́lọ́rùn tó bá gba kámú bọ́lọ́run ọba òkè ṣe ṣètò ayé rẹ̀, ó ṣeéṣe kó mọ̀ kó sọ́wọ́ àwọn onírọ́. Ọ̀pọ̀ wa láti kó sọ́wọ́ àwọn onírọ́ nítorí pé
a ti nígbàgbọ́ nínú wípé báwa náà ò ṣe lówó lọ́wọ́ yìí, bá a ṣe rí ọ̀nà lọ yìí, bá a ṣe rí kinní kan ṣe yìí, ó yẹ kí ọgbọ́n lè wà ń bẹ̀. Ọ̀rẹ́ wa kan ti wá wálé, ó ti wá tàn wá jẹ, púpọ̀ náà àbáyọ kan ń bẹ lọ́dọ̀ bàbá kan. Nígbà táwa náà ò sì dìtẹ̀ lọ́rùn ńkọ́, nígbà táwa náà ò sì ṣetán láti dúró de àkókò ọba òkè ńkọ́, àwa náà ò bá tẹ̀lérú ọ̀rẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ babaláwo ọ̀hún. Ọ̀rẹ́ òun ó ti sọ fún wa wípé torí bàbá ti dọ́wọ́dọ̀ babaláwo yẹn, gbogbo ìṣòro ayé rẹ̀ ó ti tán, òun gan ni ó tiẹ̀ bá wa ṣògùn owó, á bá bẹ̀rẹ̀ sí ní náwó lọ. Wọ́n ti tan ọ̀rẹ́ mi lọlé babaláwo ní orí pé wọ́n ó bá a ṣògùn owó tó jẹ́ pé òun fúnra rẹ̀ ni wọ́n padà fi ṣògùn owó. Tó jẹ́ pé ọ̀rẹ́ òun kàn dà bí ọgbọ́n ni. Ọ̀rẹ́ òun ti dì í papọ̀ mọ́ pẹ̀lú babaláwo pé torí tí n bá ti mú un dé, a sọ pé a fẹ́ bá a ṣògùn owó ni, àmọ́ òun gangan ni ẹ bá mi fi kásẹ̀ ńlẹ̀ ọṣẹ gúngún tèmi. Bọ́n ṣe fi bọrí nù, wọ́n bá fi ṣògùn owó. Níbo ṣe pò náà rẹ̀ dì, kò ṣetán láti dúró de àkókò Ọlọ́run. Lè ṣẹbọ, lè ṣoògùn. Ṣé rí bá a ṣe wáyé páàrí ńlá rí? Àìnítẹ́lọ́rùn lórí ipò tọ́lọ́run ọba òkè fi wá sí, ó lè ṣokùnfà kíkó sí páńpẹ́ ibi tá ò fẹ́ kó sí. Àkọ́kọ́ tèmi rí dìmú nù. Ìkejì ni wípé ẹ má jà mọ́ gba gbogbo ọ̀rọ̀ gbọ́. Ọ̀rọ̀ dúdùn táwọn èèyàn bá sọ fún wa, ẹ má jẹ́ ká mọ́ gba gbogbo ẹ̀ gbọ́. Bíbélì ní ká wádìí ohun gbogbo dájúdájú, ká sì di èyí tí í ṣe òtítọ́ ọbẹ̀ mú. Ọ̀rọ̀ dúdùn ò ní Ìjàpá ló fi rí àdán tàn títí tí àdán fi rí tó fi gbé padà lọ sílé. Ẹ wá tún rí níkẹta tèmi rí dìmú. Ẹ jẹ́ á mọ́ fọgbọ́n Ọlọ́run ṣe gbogbo tá a fẹ́ ṣe. Ọgbọ́n burúkú ní Ìjàpá gbọ́n, èmi ò ní agbọ́ngbọ́n bẹ̀wẹ́ bíi ti Ìjàpá o. Ṣùgbọ́n ẹni tó bá ní ọgbọ́n Ọlọ́run ó ju ẹni tó ní agbára lọ. Abálájọ tí orin ìyẹn fi sọ wípé àwa ju aṣẹ́gun lọ, nítorí pé àwa gbẹ́kẹ̀lé wa lé ọ Jésù, àwa ju aṣẹ́gun lọ. Ṣé ẹ rí ẹni tó bá ní ọgbọ́n Ọlọ́run, ẹni tó bá ti ní ọgbọ́n Ọlọ́run nínú rẹ̀, tó jẹ́ pé Ọlọ́run ní ń kọ́ ọlọ́gbọ́n tí ń kọ́ bí ó sì mọ rìn, tí ó sì mọ gbígbé ayé rẹ̀, ó ju àwọn alágbára ayé lọ. Ta la lágbára ayé níwájú alágbára ọ̀run? Ẹ jẹ́ á gba ọgbọ́n Ọlọ́run láàyè inú ayé wa. Ẹni bá ní ọgbọ́n Ọlọ́run ó ju ẹni tó lágbára lọ. Nítorí náà kí ni ọgbọ́n ó ju agbára lọ. Kò ní jù báyìí lọ lórí ètò Afàlọ́kọ́mọ lásà fún ti ọ̀sẹ̀ yìí. Ẹ̀yin náà tún rẹ́kọ̀ọ́ kan kọ́ tèmi ò mẹ́nu bà. Ẹ lọ sí comment section, ẹ sọ ẹ̀kọ́ síbẹ̀, ẹ̀kọ́ tẹ̀yin náà rí kọ́ nínú àlọ́ tòní. Ẹ̀yin ò tí ì láìkì rẹ̀, ẹ láìkì kan nìyí. Ẹ ṣeun gan tẹ̀ ti gbọ́. Olúwatóyìn Ayọ̀olúṣọlá lórúkọ tèmi ń jẹ́. Ògbómọ̀ṣọ́ níbẹ̀ náà ti bí mi, níbi tó ti ń jẹ ká kan tó fẹ́ kọyàn gẹ̀lẹ́. Ìpàdé wa lórí ètò yìí ńkọ́, ó tún di lọ́sẹ̀ tó ń bọ̀. Àmọ́ kó tó di lọ́sẹ̀ tó ń bọ̀, mo ní ire o, ire kàǹkà.